káàkiri àgbáláyé ìlú Òṣogbo la wà ní ààfin His Royal Majesty Ọba Abdulazeez Ajayi Babatunde Adewale, the Olu of Apata land, níbi tí wọ́n ti ń fi Alhaji Babatunde Saheed Olúọmọkútọ́nù jẹ oyè àgbà akin ti ìlú Alápàtà. Òun la wà báyìí níbi tí àwọn èèyàn ti ń wọlé jàǹkànjàǹkàn àwọn ọba ní ìlú Òṣogbo wọ́n ti ń wọlé lọ́lọ́kan òjọ̀kan. Èyí ni bí the new Agbakin of Alápàtà Kingdom ní ìlú Òṣogbo ṣe ń bọ̀ ní sí palace láti install wọn gẹ́gẹ́ bí olóyè tuntun. Òun ní ká máa wá fún yín ṣọtiri àwọn èrò rèé ní Onítìmbà tí wọ́n ti ń dé ṣọtiri àwọn èrò rèé o, àwọn èrò rèé l'Onítìmbà.
channel, O2 FM Lagos. Bye.